ẹ̀lú ló láró ẹ̀tù lónìí ìbọn kété lóló méjì ká ló lẹ́wù lọ́jà bá di lọ́jà bá dìde olùkọ́ àgbà apàtẹ ìtàn mọ́kúta bọ́bá dọ̀jọ́ èrè ẹ̀ránṣẹ́ pàṣàmbá rí bọ́bá dọ̀jọ́ ọ̀gbẹ́ ẹ̀ránṣẹ́ polóògùn bọ́bá di kásọ̀tàn káyọ̀nà náà ṣẹ̀dálẹ̀ ìtẹ̀lú tó jẹ́ ti Yorùbá ọlọ́jọ́ wa làárán sọ wá lájà bá zọlùkọ́ àgbà ni ẹ máa gbọ́ lórí ètò yìí ètò wa Orísun náà ni Orísun wa ò ní gbẹ̀ láíláí o. Orísun. Èmi ni olóyè SB Bákàrè tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ìbà. Mo dúpẹ́ púpọ̀ fún iléeṣẹ́ Sobi FM tí wọ́n gbé ètò Orísun kalẹ̀. Tí a bá pè nǹkan ní Orísun, ó túmọ̀ sí wípé níbo ni nǹkan ti wá, ó pẹ̀ka, ó kẹnu, ó sì kẹtan. Tí a bá oríṣiríṣi nǹkan láti rí tó ṣe pé àkànbá ni tí a mọ orísun rẹ̀. Ṣùgbọ́n nígbà tí olùkọ́ àgbà dé tó kọ́ ní òun olùkọ́ àgbà bá nígbà mo wá wọjọ́ orí rẹ̀ pé ọjà wọn ní bàbá nìkan àgbà bí èwe làárí ó yá nígbà tí mi náà wá wo ètò mo rí pé olùkọ́ àgbà ni torí kéèyàn tó ṣe ìwádìí fún ìtàn kó sì bọ́ sójú gbangba ayé kó tó wá mọ̀ sọ yí pé ẹni bá ní kò bá rí bẹ́ẹ̀ kó jáde táwọn ẹ̀jẹ̀ tó wá fi ń tẹ̀lé níbi tí ọjọ́ orí wá dé ó yẹ kẹ́ mọ̀ yí pé Orísun ni kò sígbà tí ìmọ̀ pàdánù ètò náà òun ó jòkó tì tó bá wá parí ètò tán òun tó wá kó àwọn ìwé lórí Yorùbá jáde pa kí n tó sọ yìí ẹ jẹ́ kí n mọ̀ ọ̀dọ́ rẹ̀ síra wọn mo sì dúpẹ́ pé ó lékún ìmọ̀ tèmi gan náà ní ni mo fi títóbi ọlọ́ba búra kì í ṣe kí n bá lórí afẹ́fẹ́ ó lékún ìmọ̀ tèmi náà ní torí náà ìmọ̀ a máa gbádùn ètò Orísun torí pé ó fi kún ìmọ̀ mi táwọn tó wá ń sọ̀rọ̀ táwọn ẹ lọ́wọ́ bí báyìí tó bá dárò kò kẹ́kọ̀ọ́ fún mi wọ́n rí pé mo wá mi hùn mo wà láwàkàn láti jẹ́rìí sí ọ̀rọ̀ tí ó sọ torí náà gẹ́gẹ́ bó sọ síwájú Orísun ètò tí ó dáa ni tí ó sì yẹ kó wọ́ọ̀kù tí ó ń tẹ ìmọ́lẹ̀ sí àṣà ìṣẹ̀ṣe Yorùbá. Orísun. mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi. ẹ tún kó àbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbo ìlú Orísun ní ìkànnì Sobi FM 101.9 nílùú Ìlọrin. mo kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lẹ́ẹ̀kan sí i fún ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ètò Orísun àǹfààní ti wà fún yín báyìí láti lọ máa gbọ́ wa ní ìkànnì www.sobifm/listing ẹ máa gbọ́ mi ketekete kò síbi tẹ́ ẹ wá o káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àwọn èèyàn ti ń pè mí láti ìlú Èkó láti London láti Amẹ́ríkà nígbà tá a ti fi sí orí ìtàkùn ìpètò kedere ni wọ́n gbọ́ wa. àkọ́kọ́ àwọn ọmọdúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀rọ̀ bá tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye àti làákàyè tó ní mọ́ fi ṣe ọmọ aráyé lóore. bákan náà mo sì dúpẹ́ fún aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa mo máa ń ṣe ní ìwúre ní gbogbo ìgbà fún Alhaji Lukman Ọláyíwọlá Mustapha pé àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa. bákan náà mo sì kíkí wà mí àmọ́ wípé tèmi di méjì lọ́dọ̀ rẹ̀ ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adéníjì òun náà ní gíwá wa ní Sobi FM 101.9 nílùú Ìlọrin bí òun náà sì tún ní olóòtú mi. bákan náà ní ìgbàgbé bàbá Isiaq Ẹnjìnà Ọlápàdé ìsìgbàgbé àfinú wa Ẹnjìnà Ọláolú George ìlú Ìbàdàn ló ti ń gbọ́ mi lọ́wọ́. bákan náà ni mo sì kí Olúwafẹ́mi Ọ̀páyìndé ọ̀pá Sobi ìgbàgbé jẹ́jẹ́ Jàbùlánì mo sì kí Abdullahi Tìjání. bákan náà ni mo kí Ọláyínká Àlàbí tó ṣe pé àjọ wà nínú kulu ní alẹ́ tòní yìí ni. ìwà gbàgbé Mustapha Kadija tó ń lọ lọ́wọ́ ọ̀dọ́ mi tí ó jẹ́ ẹlẹ́mọ̀ gbọ́ mi ketekete. lẹ́ẹ̀kan sí ẹ tó kó àbọ̀ sórí ètò Orísun. fún àwọn tá a bá ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ abala méjì ni abala ètò Orísun. abala àkọ́kọ́ ni abala àmọ̀dájú tá a ti máa sọ fún wa nípa nǹkan àmì àbí àwọn nǹkan ìyanu àsìwé ọ̀rọ̀ àsìgbọ́ ọ̀rọ̀ àbí àsìpa òwe àbáṣìṣọ ọ̀rọ̀. bákan náà abala ẹlẹ́ẹ̀kejì ni abala ìwádìí ìjìnlẹ̀ tá a ti máa ń sọ ìtàn lẹ́yìn tó jẹ́ ojúlówó ìtàn àti iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tí ó sì ṣègbè tó ń pè fún àlàáfíà àti ìṣọ̀kan ní ọ̀nà tí ìtàn ilẹ̀ Yorùbá tí ò fi ní parẹ́. ní abala
àmọ̀dájú wa lónìí ọ̀nà tọmọ wa fẹ́ gbà abala àmọ̀dájú àwa náà rí wípé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ilé wọn ti ń wá sí ìlú Ìlọrin láì tí ń lọ sí ìlú Èkó tá à ń ṣe ìrántí àbí ẹ̀yẹ yìí pé Sheikh Adam ó lo ọgọ́rùn-ún ọdún lórílẹ̀ ayé tó ti dé orílẹ̀ ayé. Àkọ́kọ́ o ní tí mo fi yà á bẹ̀ ni wípé tá a bá sọ nípa àwọn òpìtàn tá a bá sọ nípa àwọn olùwádìí ìjìnlẹ̀ ọ̀kan pàtàkì ni Sheikh Adam Bilal Al-Ilory Al-Afriki wọ́n mọ̀ ọ́n káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láti Nàìjíríà tó fi dé ilẹ̀ Cairo tó fi dé Saudi tó fi dé Amẹ́ríkà tó fi dé London ṣàṣà níbi tí wọ́n ti gbọ́ ọkọ̀ Sheikh Adam tá a bá sọ nípa àwọn tó gbìyànjú nínú ìtàn ilẹ̀ Yorùbá ọ̀kan pàtàkì ni Sheikh Adam ojúlówó ọmọ Yorùbá ni ọmọ ìlú Ìlọrin ni kò wá sí nǹkan méjì mo fẹ́ ká mọ̀ nípa Sheikh Adam. Àkọ́kọ́ ìní wípé gbogbo tírà àti ìtàn tí Sheikh Adam ń kọ ó fi ń pè fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá àti ìlú Ìlọrin àti Nàìjíríà lápapọ̀ ẹ̀rọ kan yá ṣèyún lé ní. Ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo ìtàn àbí tírà tí Sheikh Adam bá kọ pátá ìṣọ̀kan ní fi máa kọrin pé káàjọ́ kan là wá ń ṣe káàjọ́ kan là wá ń sọ ìṣọ̀kan ẹni tiẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta wá ni pé àlàáfíà ọjẹ́ Sheikh Adam lógún jù nígbà ayé rẹ̀ tí mẹ́ẹ̀ta ẹ̀ bá fi lè pé sí ara èèyàn tí ìlú sì múlò tí ìlú sì tẹ̀lé ìlọsíwájú yóò bá àwùjọ wa. Nítorí náà o nínú àwọn tí èmi olùkọ́ àgbà gbà fún nínú àwọn òpìtàn àti olùwádìí ìjìnlẹ̀ tó sì ṣe ìlàkàkà bó ní ìtàn ilẹ̀ Yorùbá ò ṣe ní dàrú bó sì ní ò ṣe ní parẹ́ ọ̀kan pàtàkì ni Sheikh Adam Al-Afriki Al-Ilory Al-Yorùbáwà Al-Nàìjíríà. Ní àná gẹ́gẹ́ bí olùwádìí ìjìnlẹ̀ mo wá gbéra mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí nípa àwọn ìtàn àwọn ìlú kan tó ṣe wípé mo fẹ́ ṣiṣẹ́ ńlá lé lórí. Mo wá fi ìlú Ìlọrin sílẹ̀ lánàá mo kọ́ gba ìlú Ìmọ̀dẹ lọ. Àwọn ọmọdé wọn máa ń pè ní ọmọ alépo ní Mọ̀dẹ ọmọ Àrẹ̀sà bárìn ọ̀la pé gbogbo Mọ̀dẹ pátá ní Ìrẹsà nílé. Nígbà mo gbàlú yìí lọ tààràtàrà mo ní kí ọlọ́kadà ó gbé mi lọ sí ààfin bàbá wa. Nígbà mo dẹ̀ dé ààfin Ìmọ̀dẹ ìmbá bàbá wọn lọ fún ètò pàtàkì kan. Mo wá sọ pé tó mo ń padà bọ̀ o mo tún wá padà sí ìlú Ìlọ́fà. Nígbà mo wá dé ìlú Ìlọ́fà tó wọ́n ní kábíyèsí àwọn náà tó lọ fún ètò pàtàkì kan láti bẹ̀ ilé wọn ti wá mú mi lọ sí ọ̀dọ̀ olóyè pàtàkì kan nílùú Ìlọ́fà pé tó mo wá fún iṣẹ́ ìwádìí ni. Nígbà mo sì débẹ̀ bàbá wo lóyè àgbàlú yìí wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ yìí pé tó kábíyèsí ò sí nílé àmọ́ á jíṣẹ́ rẹ fún kábíyèsí olùkọ́ àgbà. Mo sì dúpẹ́ lọ́wọ́ olóyè ọ̀dọ̀fin ìlú Ìlọ́fà olóyè Moses Sunday Adigun lágbára Ọlọ́run bàbá gan wá sí orí ètò mi àti wọ́n ti jọ sọ̀rọ̀ torí pé nínú àwọn tó mọ ìtàn tó sì mọ àṣà ìní bàbá náà. Lẹ́yìn náà ni mo tún wá padà sí ìlú Ìmọ̀dẹ tó ṣe pé ibẹ̀ náà mo kọ́kọ́ lọ mo wá láǹfààní láti bá kábíyèsí láàrin pé tó bàbá o gẹ́gẹ́ bí olùwádìí ìjìnlẹ̀ mo fẹ́ ṣiṣẹ́ nípa ìtàn ìlú yìí ni pàápàá ìbáṣepọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àti Àrẹ̀sà àti pé ńbo ni orísun ìlú yìí mo sì fẹ́ ṣiṣẹ́ yìí tó pé gbogbo àwọn ìlú tíjọ ń bẹ ní agbègbè pátá iná mo fẹ́ kó pọ̀. Bàbá gbà mí tọwọ́ tẹsẹ̀ ọba wa nílùú Ìmọ̀dẹ mo dúpẹ́ o lọ́wọ́ ọba kábíyèsí Joseph Adéwùmí Dàda ọba ìlú Ìmọ̀dẹ wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n sì bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mo dúpẹ́ gidi gan. Nígbà tó wá yá mo tún wá wò pé tó ìlú kan tó ń bẹ ní agbègbè tí wọ́n tún sọ fún mi iná ní ìlú Ègòsì mo wá lọ sí ìlú náà wọ́n sì fún mi ní ẹ̀rọ bàbá mo pe kábíyèsí bàbá o èmi olùkọ́ àgbà ni o àwa o láti wá ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa ìlú torí wípé mo máa sọ fún èèyàn yìí pé iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ a máa gbà mí lọ́jọ́ púpọ̀ àti oṣù gbà mí ìmí a máa gbà mí lọ́dún ká tó lè fi ẹnu ìtàn jóná ká tó lè sọ pé tó ìtàn yìí ó ti tó bọ́ sí orí afẹ́fẹ́ nítorí wípé kìí ṣe ètò ìpè kábẹ̀sí ètò lásán àbí fún ìdárayá àbí fún ìgbafẹ́ bí kò ṣe pé ìntàsọ tó ṣe pé yóò bá àná mu ni. torí pé bá a ṣe ń ṣe ètò tí n bá parí ètò tẹ́ mo máa fi sọ̀wọ́ sáwọn èèyàn gbogbo ètò kò síbi tí ọ̀kárí lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé nítorí wípé kí ni iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ láti ṣe àgbéga àti àgbédìde àṣà ilẹ̀ wa ni. mo sì dúpẹ́ lọ́wọ́ kábíyèsí náà ọba Elégùṣì
wọ́n sọ bàbá sọ pé tó gbogbo ìgbàkúgbà tó bá ti fẹ́ wá pè mí tá a bá ti wà ní ìlú àwọn ò jẹ́ ká mọ̀ àwọn ò sì gbà wá tọwọ́ tẹsẹ̀ nígbà mo wá kú ń bẹ̀ mo tó wá wọkọ̀ ìlú Ìlọrin gẹ́gẹ́ bí olùwádìí ìjìnlẹ̀ nígbà mo dé Òró mo mọ̀ sọ pé mo fẹ́ lọ ìlú Èsìẹ́ láti ẹjọ́ ẹ̀ tí mò ń gbé báyìí ni mo tún ṣe bọ́ọ̀lẹ̀ ní Òró tọ́kadà sì tún gbé mi tí mo forí lé ọ̀nà ìlú Èsìẹ́. nígbà mo wá dé ìlú Èsìẹ́ tààràtààrà ààfin ni mo lọ nígbà mo dé ààfin àwọn òṣìṣẹ́ bàbá wa láàfin wọ́n kọ́ mú mi lọ sọ́dọ̀ olóyè kan ẹ̀sìnkìn nígbà mo dọ́dọ̀ wọn wọ́n wá ní pé tó nígbà mo ṣàlàyé inú bàbá yìí ti ẹ̀dùn pé àwọn tí ń gbúrú rẹ olùkọ́ àgbà àṣewọ náà lọ́wọ́ àbá wa lálejò wẹ́rẹ́ wọ́n wá náwó ilé olóyè àgbà kan sí mi wípé tó ń lọ sí ọ̀dọ̀ olóyè agbo oyè bàbá ọba nígbà mo sì dọ́dọ̀ bàbá yìí àgbàlagbà dáadáa ni bàbá yìí Ọlọ́run jẹ́ kí àgbà yan dalẹ̀ ẹ̀ túbọ̀ pẹ́ fún wa wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n bá mi dàgbára wọ́n tún kọ́ mi lẹ́kọ̀ọ́ wọ́n tún kọ́ mi nímọ̀ nígbà àjọ sọ̀rọ̀ tán bàbá wa ní pé tó ọ̀yá kí n ó di ààfin báyìí wọ́n ṣe gbé mi lọ sọ́dọ̀ bàbá wa Elésìẹ́ nílùú Èsìẹ́ wọ́n nà tán fún bàbá o kábíyèsí o tó olùkọ́ àgbà ni mí o Lájí Abbas lórúkọ mi láti iléeṣẹ́ Sobi FM nílùú Ìlọrin mo wá ní láti wá ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa ìlú Èsìẹ́ ṣáájú àkókò yìí mo kọ́ lọ sí gbọ̀ngàn ibi tí wọ́n ń kó àwọn nǹkan ìṣẹ̀báyé sí nílùú Èsìẹ́ mo sì ra àwọn ìwé tó jẹ mọ́ àka àṣà àti àwọn ìtàn ìlú Èsìẹ́ mo ra 4 tó yanjú pé tó inú bàbá wa dùn ó kábíyèsí wọ́n sì gbà mí tọwọ́ tẹsẹ̀ wọ́n ní gbogbo ìgbà tí n bá ti parí iṣẹ́ lórí àwọn ìwé tí ń bẹ lọ́wọ́ mi torí pé bàbá wa oyè bàbá ọba àwọn ni wọ́n kọ ìwé 2 nínú àwọn ìwé yìí tó ṣe pé atọ́nà ńlá ni ìtàn Èsìẹ́ àti gbogbo àṣà àti ìṣẹ̀dálẹ̀ ìlú náà ní ń bẹ níbẹ̀ mo ní kí n bá ló ti yá o ó ti yá àwọn náà torí àmọ́ dúpẹ́ o lọ́wọ́ bàbá wa Elésìẹ́ nígbà mo kú o mẹ́ẹ̀ kí n tó padà wọ Ìlọrin ó ti lọ bí ọwọ́ aago 8 alẹ́ ká lè mọ̀ yí pé iṣẹ́ ìwádìí bó ṣe máa ń rí nù. bákan náà mo wá dúpẹ́ bàbá ńlọ́mọ̀ ọ̀gá mi pàtàkì Ọláníyì Àwẹ̀dá àwọn ni wọ́n ṣe atọ́nà mi lọ sí àwọn ìlú wọ̀nyí bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ Isaac Adégbóyèga nílùú Èkó ló ṣe pé òun ló fi owó ọkọ̀ lẹ̀ tá a fi lọ sílùú pẹ̀lú bàbá Gerard ní Sanyo àwọn méjì ni wọ́n fowó ọkọ̀ lẹ̀ pé tó olùkọ́ àgbà o ibikíbi tó bá fẹ́ lọ lọ́sẹ̀ yìí a ṣetán láti so nígbọ̀wọ́ rẹ àti gbogbo tó o bá fẹ́ tó o nílò níbẹ̀ tó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wẹ̀ nítorí pé kí ni iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ mo máa ń sọ kìí ṣe tí ẹnìkan lè dá ṣe. bákan náà ni nígbà mo wá ń lọ lánàá láti ọjà tó fi dé gbogbo ọ̀nà Gánmọ́ àwọn ọlọ́kọ̀ tó bá ń nẹ́bẹ̀ lánàá ni àpàdánù midget irinṣẹ́ tá a fi máa ń gbóhùn tá a bá lọ sí ìdílẹ̀ a máa ń pè ní midget wọ́n sì tún máa ń pè ní force recorder a máa fi gbóhùn sílẹ̀ ní kékeré báyìí ni ẹ̀ ń bá rí bíi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù lórí àmọ́ kéré dáadáa ó sì fúyẹ́ lọ́wọ́ tá a bá rí o kájọ ká mú wá sí iléeṣẹ́ Sobi FM àbí kẹ́ ẹ pè mí olùkọ́ àgbà sórí òǹkà ẹ̀rọ yìí 08032855888 ẹnikẹ́ni tó bá bá wa rí míjẹ̀tì náà ara irinṣẹ́ tá a fi ń ṣe sẹ́ẹ̀lú náà ni kádàkùn kájọ torí wípé iṣẹ́ tẹ ẹran wa náà la fi ń ṣe o àlẹ́lẹ̀ kankan ló jí o ó ṣeé ṣe kọ́ bọ́ọ̀lẹ̀ nígbà tá à ń rin àjò nítorí pé nígbà tá a dé agbègbè Gánmọ́ ìlànà ni mo tó rántí pé ìrí míjẹ̀tì náà. ṣé àgbàgbé wípé ní abala ìwádìí ìjìnlẹ̀ ìlà tí máa ń sọ ìtàn lẹ́yìn tó jẹ́ ojúlówó tí kìí sì ṣe àlọ́ ọ̀dà tá a bá ti gbàgbé ẹ jẹ́ ìran wa létí pé ìtàn Ọ̀rànmíyàn ilé ẹ̀ là ń sọ ọ́ bọ̀ láti ọ̀sẹ̀ kẹta lè tá a bá ti gbàgbé ẹ jẹ́ ìran wa létí pé ìtàn Ọ̀rànmíyàn là ń sọ tí mo sì bá débi pé Ọ̀rànmíyàn lọ sí ìlú Bìíní lọ́sẹ̀ tó lọ. bóyá Ògbóró Ilé Ifẹ̀ ọmọ adádé owó nífẹ̀ẹ́ Ọọ̀ni ọmọ ọ̀gá gbogbo tí ń fi méje pààrọ̀ àìdúró kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni àìbẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ Oyè Lágbo ẹni tó dúró kọ́ba nífẹ̀ẹ́ Òtòlú ẹni tó bẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹ̀bọ̀ra burúkú ní bọ́rù wọn lásọ̀lọ́ òkè ọ̀rá ń bẹ nífẹ̀ẹ́ Ọ̀dáyé níbi tí bàbá wa gbẹ̀rọ̀ ọ̀lẹ̀. ṣé
àgbàgbé wípé Ògìṣó là ń pe àwọn ọba ìlú Bìíní ṣáájú kí Ọ̀rànmíyàn tó débẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí ọba ọ̀run. èmi tí wọ́n nílẹ̀ Ifẹ̀ òye lágbo ó dilé ìhànà tó tí wọ́n ti mọ́ wáyé ọmọ. bákan náà mo sì sọ fún alọ́sẹ̀ tó lọ yí pé Ìgòdò mí Ìgòdò là ń porúkọ ìlú Bìíní ṣáájú kí Ọ̀rànmíyàn tó dé ibẹ̀. ọba tó nílẹ̀ lẹ́fẹ̀ẹ́ omi ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ ẹ̀fún ṣọ̀bọ̀rọ̀ kò nílà nínú kí ọmọ aṣọ. mo sì já mọ̀ yín pé Ìgòdò mí Ìgòdò yìí ó jáde látọrúkọ ọba Ògìṣó wọn àkọ́kọ́ tó ń jẹ́ Ìgòdò láti wá pè ní Ìgòdò mí Ìgòdò ilẹ̀ ọba Ìgòdò ló jẹ́ Ìgòdò mí Ìgòdò. ọmọ aládé nífẹ̀ẹ́ òye lágbo mo kì í ẹ̀yin ọmọ akábá owó rẹ̀ mú. àgbàgbé pé lọ́sẹ̀ tó lọ mojú yín wáyé pé báyé báyé wọ́n tẹ́ ìwà àbàjẹ́ ni wọ́n hù ní ìgbà tí ọlá àti ògo ilẹ̀ Ìgòdò mí Ìgòdò búyọ wọ́n bẹ̀rẹ̀ sí ní dirìkí sí wọ́n ń dirìkí mọ̀ wọ́n ń jayé káyé débi pé wọ́n sì ń kọlu àwọn ọba wọn wọ́n ń pa wọ́n. alẹ́ Ifẹ̀ inú ọmọ awo òpè kì á rárá ọmọ olódò kan ọ̀tàràrà ọmọ olódò kan òtéréré ọmọ odò tó ṣàwérèké tó ṣàwérèké. bákan náà ni sí àgbàgbé pé mo já mọ̀ pé Ògìṣó tó jẹ káyìn ní àwọn òpìtàn ilẹ̀ Bìíní ló bí Ẹ̀kàlàdé hàn sí àgbàgbé. inú omi mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọọba tí ò ní kọ̀là. lọ́jọ́ tí olúfẹ́ ń lọ́sà ní Ọ̀yọ́ ilé ilẹ̀kùn mẹ́rìndínlógún lolúfẹ́ kan ó darí kọ́kọ́rọ́ ìjẹ ni wọ́n mú ṣe gbogbo rẹ̀ wọ́n á kọ ẹ̀jọ́ inú wọ́n á kọ ẹ̀jọ́ ẹ̀yìn. ṣé àgbàgbé pé àwọn alámòjútó ààfin ni wọ́n tú Ẹ̀kàlàdé hàn lẹ̀ ní ìgbà tí àwọn àgbà ilẹ̀ Ìgòdò mí Ìgòdò tí wọ́n dìtẹ̀ mọ́ ọba Ògìṣó àti Ẹ̀kàlàdé ọmọ rẹ̀ pé àwọn ọ̀pá tí wọ́n sì túlẹ̀ pé kó máa sá lọ. àtòbí yín lọ́mọ ọmọ Oòduà. ṣé bẹ́ẹ̀ mọ̀ bá ti yẹ ẹlẹ́sẹ̀ márùn-ún ló fẹ́. ṣé àgbàgbé pé Ẹ̀kàlàdé hàn sá kúrò ó sì yí orúkọ rẹ̀ padà sí láti Ẹ̀kàlàdé hàn sí Ìsòdùwà lẹ́yìn tí wọ́n sọ pé ó túmọ̀ sí pé orí gbé mi débi ọlà mi àbí mo débi ọlà mi ó sì fi orí lé Ilé Ifẹ̀ nígbà tó dé Ilé Ifẹ̀ àwọn ará Ilé Ifẹ̀ sì sọ Ìsòdùà wọ́n sọ di Odùduwà. Ifẹ̀ òye lágbo dúró bí orúkọ Yorùbá ọmọ aṣòókò. bákan náà mo sì já mọ̀ yìí pé nígbà tí ilẹ̀ Ìgòdò mí Ìgòdò rójúmọ́ wọ́n á pàtó wá tọpasẹ̀ Odùduwà lọ sí Ilé Ifẹ̀ kọ́ wá padà wá jọba ṣùgbọ́n ó ní rárá o òun ò fọmọ òun Ọ̀rànmíyàn ránṣẹ́ báyìí ló ṣe fi Ọ̀rànmíyàn ránṣẹ́ padà. nífẹ̀ẹ́ ọ̀ọ́ni àìbẹ̀rẹ̀ kó bá nífẹ̀ẹ́ òye lágbo ẹni tó dúró kó bá nífẹ̀ẹ́ òtòlú ẹni tó bẹ̀rẹ̀ kó bá nífẹ̀ẹ́ ọ̀ọ́ni. ṣé àwa gbàgbé pípa àmọ́ sọ ilé ìtọ́gbẹ́ abala kanu mo jẹ́ wa pé wọ́n dà lọ́pọ̀ mọ́tàn yìí pé wọ́n dojú ìtàn rú ìtàn òrí bí wọ́n ṣe pè é láti yí ìtàn padà láti má fẹ́ gbà yí pé Ilé Ifẹ̀ Ifẹ̀ òòyè ìní bàbá wọn nílùú Bìíní ìní wọ́n fi ń sọ Ẹ̀kàlàdé hàn àti Ìsòdùwà àlọ́ Ẹ̀kàlàdé hàn wọ́n pè l'Ọ̀rànmíyàn ń bò mí Ìsòdùwà wọ́n pè ní Odùduwà wọ́n sì yàtọ̀ síra wọn Odùduwà ló bí bàbá ńlá Ọ̀rànmíyàn lọ́dọ̀ àwa ti Yorùbá lóòtúfẹ̀ àti ní Ọ̀yọ́ Aláàfin bó ṣe nù mo kí yín o bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. ẹ̀lẹ́ ọmọ ajínigbó tí pẹ̀lú mìíràn lọ́lẹ̀ ọmọ olówó ìṣẹ̀fàyé kówó sílẹ̀ ó tó kòdé orí àgbẹ̀dún nílé bàbá. tí àwa gbàgbé pé ní abala kejì mo ti wá aṣojú lówó ọ̀tàn tó ṣe yí pé èyí tí ò rújú yí pé láti Ilé Ifẹ̀ ìní Ọ̀rànmíyàn ti lọ Aláàfin láyé Odùduwà tí ń ṣe Ọlọ́fin àkọ́kọ́ iná ló ti lọ sí ìlú Bìíní láti lọ ṣe ajẹ́lẹ̀ tó sì ṣe kíni tó là wọ́n lójú tó mú wọn sìn tó sì kó ọ̀làjú Ifẹ̀ tó kó wọbẹ̀. òtòrò mi alẹ́ Ifẹ̀ inú ọmọ awo òpè kì á rárá ọmọ olódò kan ọ̀tàràrà ọmọ olódò kan òtéréré. pẹ̀lú mo jẹ́ mọ̀ yìí pé ó bí ọmọ ó fẹ́ yàwó láàrin wọn tó sì bí ọmọ tó ń ṣe ewéka ìran wọn ní ń jẹ ọba nílùú Bìíní lónìí tí wọ́n fẹ́ ká gbọ́yé ni wípé ìran tí ń jọba nílùú Bìíní ni ti Ọ̀rànmíyàn àwọn ìdílé tó ti wà nílùú tẹ́lẹ̀ wọn èé ṣe ìdílé Yorùbá àmọ́ ìdílé àwọn tó ń jọba lónìí tó bá jẹ́ pé ìdílé ọba ewéka ló àwọn ní ń jẹ́ Yorùbá. ẹ̀sọ́ ó darí kọ́kọ́rọ́ ìjẹ ni wọ́n mú ṣe gbogbo rẹ̀ wọ́n á kọ ẹ̀jọ́ inú. nítorí àsìkò ṣé àgbàgbé wípé nígbà tó rí báyìí tán iná ni ìgbà tí ó bínú kúrò ní ilẹ̀ Ìgòdò mí Ìgòdò ìbínú tó bínú kúrò la ṣe pè ní ilẹ̀ ìbínú là ń pè títí dọdún 1556 tí àwọn ìbò wá fi sọ di Bìíní láwọn ìbò Pọtugí tí wọ́n kọ́kọ́ wá bẹ́ẹ̀. ṣé bẹ́ẹ̀ mọ̀ bá ti yẹ ẹlẹ́sẹ̀ márùn-ún ló fẹ́ Yorùbá sáyé níjọ́ tí omi kò dé àgbáyé jẹ́ tó ṣe wípé gbogbo ilẹ̀ ló jẹ́ kìkì omi ọmọ aládé owó ọmọ akábọ̀ owó rẹ̀ mọ́ ọmọ Ifẹ̀ òye lágbo. odò ẹ̀sìn mìíràn ń bẹ nífẹ̀ẹ́ òtólú odò tí mo rè mí lọ rèé jẹ̀jẹ̀ fún níjọ́ ọjọ́ kìíní ilé Ifẹ̀. tó ẹ wá kó àbọ̀ padà ní ọ̀sẹ̀ yìí
torí pé èmi máa ń sọ fún wa wípé ìtàn tó bá ti pẹ́ àbí ìtàn tí ò lákọọ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọgbà ọgbọ́n ó sì gba sùúrù. a rí i pé ní sáà kan àwọn aráàbí ní pàrókò ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá àmọ́ bàbá wa láàfin Ọ̀yọ́ bàbá dákẹ́ bàbá ò sọ̀rọ̀ torí wípé kí ni bàbá mi kú bàbá yèyé Aláàfin gbogbo ara kìkì ìtàn nínú àwọn ọba tó ṣe pé wọ́n mọ ìtàn tẹ́sí mọ ìpìlẹ̀ ìkànnì Adéyẹmí Aláàfin ọba tó ikú bàbá yèyé ẹ wá já wo nǹkan kan àwọn àgbà òpìtẹ́ gbà pé títí di ọdún 1919 àwọn kan ní 1886 ìní ọbakọba tó bá kú nílùú Bìíní wọ́n gbé orí rẹ̀ wá síbi tá à ń pè ní ọ̀run ọba Adó wọ́n wá sin orí rẹ̀ síbẹ̀ téyìn tó jẹ́ pé ìlànà nu tí wọ́n sì ń tẹ̀lé pé tó ọmọ Odùduwà ìníwá o ọmọ Odùduwà níwá. bákan náà ni pé ọbakọba tí ọba jẹ ní ìlú Bìíní wọ́n gbọ́dọ̀ wá gba ìlẹ̀kẹ̀ táwọn ọba Bìíní máa ń gbé sọ́rùn Ilé Ifẹ̀ wọn ti máa hún fún wọn. ẹ̀ẹ̀kejì ni wípé ó wá kù kankan tó ṣe pàtàkì ó dà tí bàbá mi Aláàfin Ọ̀yọ́ tí ọba gbadé tí wọn ọba mú nǹkan ìwá láti Ilé Ifẹ̀ Aláàfin ò tí ì di Aláàfin. bẹ́ẹ̀ náà ni tí ọba Bìíní ọba jẹ tí wọn ọba tí ì mú nǹkan lọ láti Ilé Ifẹ̀ ọba Bìíní ò tí ì dọba Bìíní. kí náà ní nǹkan náà iná ní idà ojúlówó idà Ọ̀rànmíyàn ó ń bẹ nílé Ifẹ̀ dòní olónìí ẹ ń bá nírọ́ ni kọ́ lọ sí ààfin bàbá mi Odùduwà Ọ̀nìrìṣà. nígbà tí ọba Bìíní ọba jẹ wọ́n mú idà láti Ilé Ifẹ̀ d'Ọ̀rànmíyàn wọ́n lọ fi lé lọ́wọ́ pé ọmọ Ọ̀rànmíyàn ni ó idà Ọ̀rànmíyàn bàbá rẹ̀ ni ìgbà náà ló tó di ọba wọ́n sì dá idà padà sí Ilé Ifẹ̀. Ọ̀yọ́ náà láti fẹ́ jọba Aláàfin wọ́n mú idà Ọ̀rànmíyàn lọ fún bàbá mi Aláàfin Ọ̀yọ́ láti Ilé Ifẹ̀ wọ́n fi lé Aláàfin lọ́wọ́ pé àṣẹ dọwọ́ rẹ o idà ọba ènìyàn sọ pé idà ọba tí n bá parọ́ àbí n bá ṣèké kí idà ọba jẹ mí ìyún ni idà Ọ̀rànmíyàn. bákan náà ẹ̀rí sì tún bẹ wípé ọba kọ́ba tó bá jẹ́ ọba Bìíní tí ó bá wá sí Ilé Ifẹ̀ ọwọ́ ọ̀tún Ọ̀ọ̀ni ni ó jókòó sí tí ó bá ṣe pẹ́sìkò ìgbà náà Aláàfin náà ń bá wá ọwọ́ òsì Ọ̀ọ̀ni ni ó jókòó sí tí Ọ̀ọ̀ni yóò sì wà láàrin wọn. èyí ni wípé ọba Bìíní ó ní ẹ̀gbọ́n Aláàfin Ọ̀yọ́ ó ní àbúrò. ṣé àgbàgbé yí pé nígbà tí Ọ̀rànmíyàn tó kúrò ní ilẹ̀ Bìíní ìlọ́padà sí Ilé Ifẹ̀ ṣùgbọ́n mo sì ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n onígbà tó yá agbára àti ògo alábòbò wọn mọ́lẹ̀ odidi ọ̀rọ̀ nu mo sì ń bọ̀ ń bẹ̀ báyìí ni mo sọ fún Ọ̀rànmíyàn tí wàá padà dé Ilé Ifẹ̀ ọ̀rọ̀ wá pọ̀ nípa tó gbé Ọ̀rànmíyàn padà wá sí Ilé Ifẹ̀ ìwà fẹ́ ká tó farabalẹ̀ wá gbà àwọn ìyànnà náà ọ̀rọ̀ àti àlàyé nípa ìtàn Ọ̀rànmíyàn ní ìgbà kejì tó padà sí Ilé Ifẹ̀ yìí. kì í ṣe bí Ọ̀rànmíyàn ṣe kúrò ní ilẹ̀ Bìíní lọ́lọ́tẹ̀ Kàtúngà tọ́wọ́ pa wá di Ọ̀yọ́ lónìí ó padà sí Ilé Ifẹ̀ ni. apá kan ní Odùduwà ránṣẹ́ pé apá kan gbà yí pé kò bá Odùduwà ní Ilé Ifẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àlàyé a rí wípé tá a bá wo ọ̀nà láti Ilé Ifẹ̀ lọ sí ìlú Bìíní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ènìyàn pọ̀ ń bẹ àwọn èèyàn jọ yé wa pé bí Ọ̀rànmíyàn ṣe ń bọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń dúró lójú ọ̀nà tí wọ́n ń tẹ àwọn ìlú kọ̀ọ̀kan àbí wọ́n ń darapọ̀ àmọ́ àwọn ìlú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò sì ń wọ́ akíkanjú alágbára àti abàmì èèyàn ẹni Ọ̀rànmíyàn àtijọ́ wa pé aláwọ̀ méjì ẹni wọ́n pe Ọ̀rànmíyàn bójú wa pé Rẹ̀fẹ̀sà Mẹ́jọ́sì fi ìdí rẹ̀ múlẹ̀ pé aláwọ̀ èèyàn méjì ni Ọ̀rànmíyàn o bákan náà sì ni bàbá wa Sheikh Adam Al-Afriki òun náà fi ìdí rẹ̀ múlẹ̀ pé aláwọ̀ méjì ó ní Ọ̀rànmíyàn. ṣùgbọ́n tá a bá wá wo ohun tí Rẹ̀fẹ̀sà Mẹ́jọ́sì kọ nínú ìwé rẹ̀ The History of the Yorùbás ìtọ́kọ̀ ọbẹ̀ ni wípé Ọ̀rànmíyàn ò sí nílé Ifẹ̀ ní ìgbà tí bàbá wọn kú ìyún bàbá ńlá bàbá wọn tí wọ́n sọ ìbọ́yá Ọ̀kànbí torí pé lójú ayé Odùduwà gangan ni Ọ̀kànbí ti kú bóyá Odùduwà ni wọ́n nígbà tí wọ́n pín ogún àwọn ẹ̀gbọ́n rẹ̀ pín ogún wọn ò fi nǹkan kan lẹ̀ fún Ọ̀rànmíyàn ẹ wá dé wá wò ìwà fẹ́ ká fi ọkàn gbọ́ bí mo ṣe fẹ́ sọ bí ẹ ṣe pín ogún ìkẹsì gbálàyé lórí rẹ̀. àkọ́kọ́ wọ́n ní oníbìíní ó jogún owó oníbìíní kan náà ní bìíní ni o bìíní wa kan náà ta l'Ọ̀rànmíyàn ti ń bọ̀ ẹ̀já ọkọ̀ dèyún. wọ́n ní ọmọ Odùduwà ló náà ẹ̀tún gbọ́ lọ́dọ̀ àwọn ará Ilé Ifẹ̀ wọ́n gbà pé ọmọ Odùduwà ni Rẹ̀fẹ̀sà Mẹ́jọ́sì náà fẹ́ fi ẹsẹ̀ lé. bákan náà ni wọ́n ní pé
tábà lọ wo inú ìwé tí Adélẹ́gàn Adégbọlá kọ tó pè ní Ilé Ifẹ̀ tàbí Ilẹ̀ Ifẹ̀ Success of Yorùbá Civilization, òun náà wá sí àwọn àlàyé yìí níbẹ̀ yìí pé Oníbìyí ní ọmọ Odùduwà ni lọ́dọ̀ tó ń pé Àdó ni à ń pe orúkọ ẹni náà wípé Ọ̀ràngún jogún obìnrin ìyún aya Odùduwà bí ẹ ṣe bẹ̀ sí ní kánì wọ́n ní Sábẹ́ tọ́pọ̀ wájú onísábẹ́ òun jogún ẹran ọ̀sìn, Pópó ó jogún ìlẹ̀kẹ̀, Olówu wọ́n lòun jogún aṣọ, Kétu òun jogún adé. Báyìí ni wọ́n ṣe kàǹtí àwọn ọmọ Odùduwà ẹni tí wọ́n jogún. Ṣùgbọ́n tẹ́ bá wá farabalẹ̀ wò dáadáa, ìkankan tí mo fẹ́ ká mọ̀ ní pé wọ́n ní wọn ò fi ìkankan lẹ̀ fún Ọ̀rànmíyàn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀ kì í ṣe bí Yorùbá ṣe máa ń pín ogún ẹni wọ́n ní wọ́n ṣe pín ogún yìí. Èyí pín ogún pé èmi pàṣọ, èmi kówó, èmi kó lẹ̀kẹ̀, èmi kó adé, wọn èyí pín ogún báwọn. Mò ń bọ̀. Tó gẹ́gẹ́ bí mo ṣe sọ, kìí ṣe bí Yorùbá ṣe máa ń pín ogún ẹni wọ́n ní wọ́n ṣe pín ogún yálà Odùduwà ni, torí wípé ẹnìkan bá dé, ẹnìkan bá sọ, ẹnìkan múlẹ̀kẹ̀, Kétu jogún adé, kìíní kan jogún aṣọ. A rí pé nílùú Ìlọrin wa náà, àwa náà máa ń kọ orin kan, a sì máa ń sọ̀rọ̀ kan pé lọ́jọ́ tó lówó ń mówó, lọ́jọ́ tó láṣọ ń máṣọ. Ìfẹ́ àfẹ́jù ilé Ìlọrin fi mú àlùkùránì, tàbí lọ́jọ́ tó lówó ń mówó, lọ́jọ́ tó láṣọ ń máṣọ. Ìfẹ́ àfẹ́jù àlùkùránì ilé Ìlọrin fi jogún àṣírí. Ẹ wá jẹ́ èèyàn náà níbo wọ́n ti da sọ́ọ̀lẹ̀, níbo wọ́n ti dowó lẹ̀ tí wọ́n ṣe ń mu. Àwọn bàbá wa lo gbólóyìn kọ́ba lè yé wa yí pé ìntí a ní nìyí òun ni ìta ní tá a fi ń ṣẹwà nílùú Ìlọrin ní àlùkùránì, ìta ní tá a fi ń sọ̀rọ̀ nílùú Ìlọrin ní ìmọ̀, ìta ní tá a fi ń sọ̀rọ̀ nílùú Ìlọrin ní ẹ̀sìn, ìta ní tá a fi ń sọ̀rọ̀ ní àṣírí tí ń bẹ nínú àlùkùránì, wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ̀ ń fi sínú àlùkùránì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́wọ̀n ṣe fi pán àwọn ọmọ Odùduwà lé gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe wípé ẹnìkan má dé, ẹnìkan mú kinní kan. A sì rí àwọn èèyàn máa sọ pé ìlà lọ́ládé, ìlàládé wà. A rí pé nígbà wọn kọ sínú ìtàn wọn sọ pé ìlà gan ló mú adé. Ìlú kan sì ń bẹ nílẹ̀ Yorùbá tó ṣe pé ìpínlẹ̀ Ọ̀ṣun, Ifọ̀ Ọ̀ṣun, ibẹ̀ wọ́n ti máa ń ṣe ọdún adé. Ibẹ̀ làwọn èèyàn gbà àtàwọn oníwádìí ìjìnlẹ̀ gbà pé ìlú yìí ló ní adé jù. tẹ́tí bá sọdún Orólú ní pé òun ló ní adé jù ní ilẹ̀ Yorùbá. Olúfọ̀yè sì ni mo sọ fún wa pé òun ni àkọ́bí ọmọ Ọbàtálá. Ṣùgbọ́n tá a bá wò ó gẹ́gẹ́ bí ìwé tí Adélẹ́gàn Adégbọlá kọ, ó jọyè wá yí pé ara àwọn ọmọ Odùduwà pọ̀ dáadáa tó ṣe pé wọ́n sì jáde lọ tẹ ìlú wọn. Lára ẹ̀ ló ti mú Ọ̀ràngún pé òun lọ tẹ Ìlá, ó sì mú Kétu tó lọ tẹ Kétu tó wá àpàwá di Alákétu. Bákan náà ló ní Ọlọ́yọ̀ kan ń bẹ o, Ọ̀yọ́ ló kọ rẹ̀ tó wá àpàwá lọ tẹ Ọ̀yọ́ tó di Ọlọ́yọ̀. Ẹgbọ́n Ọ̀yọ́ kan náà nu ó ní kìí ṣe Ọ̀rànmíyàn ńlọ́tẹ̀ gẹ́gẹ́ bí ìtàn tí ń bẹ ní Òtúfẹ̀, ibẹ̀ mo fẹ́ ká máa farabalẹ̀ gbọ́. Ó ní Ọbàràdà lẹni tó lọ tẹ ilẹ̀ Dàòmì, pé ọmọ Odùduwà náà ní Dàòmì tó ti di Benin Republic, àwọn alámúlégbè orílẹ̀-èdè tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Nàìjíríà wáyé kan náà. Ọwọ́ ní Onínàná ńlọ́lọ́ tẹ Àsàtì ní ilẹ̀ Ghana, Onínàná pé ara ọmọ Odùduwà ni. Ó ní Onípópó ìní ọlọtẹ ti ìlú, Onípópó ńlọlọtẹ ìlú tá à ń pè ní Pópó tó àgbà di Onípópó. Ó ní bẹ́ẹ̀ náà ní Sábẹ́ ńlọlọtẹ ìlú tiẹ̀. Ó láwọn ilé ìlàlẹ̀ pè ní àwọn ìsíkejì ọmọ Odùduwà tí wọ́n sì ní ẹnu, torí pé ó gbà pé Ọbalùfọ̀n Ògbògbòdìrín olówà ní ìsí àkọ́kọ́ nínú àwọn ojúlówó ọmọ Odùduwà tó kù. Ìfẹ́ ká máa dé o. Bákan náà nínú ìwé Adélẹ́gàn Adégbọlá lẹ́yìn tí wọ́n fọwọ́ sí ní Ilé Ifẹ̀, ó jẹ́ wá pé Òòrè lọ́lọ́tẹ ìlú Ọ̀tún, Alára lọ́lọ́tẹ Ará, Ajérò lọ́lọ́tẹ Ajérò pé ọmọ Odùduwà ní, Ewì lọ́lọ́tẹ Adó Ewì, Àwùjalẹ̀ ńlọ́lọ́tẹ Ìjẹ̀bú, àwọn ní Ìjẹ̀bú Òde, Àkárìgbò tọ́lọ́tẹ Rẹ́mọ, ó jẹ́ wá pé ọmọ Odùduwà ní òun náà. Pẹ̀lú Adélẹ́gàn òdúró, ó tó jẹ́ wíwá yí pé òṣèmọ̀wé obìnrin ni nínú àwọn ọmọ Odùduwà, ó ní Púpúpú ńlọ́lọ́tẹ Oǹdó. Bákan náà Olówu ó jẹ́ wíwá pé òun ni àkọ́bí Odùduwà lóbìnrin, ni pé kìí ṣe òun ni àkọ́bí Odùduwà kọ́, ní obìnrin ló fi jẹ́ àkọ́bí, wípé òun ni ọmọ rẹ̀ àgbà lọ́dẹ Wu. Bákan náà Déjì Àkúrẹ́ tọ́lọ́tẹ Àkúrẹ́ wípé ọmọ Odùduwà ni.
elékòólé tọ́lọ tẹ ìkólé pọ̀ ọmọ Odùduwà ni báńbáńbáń ọlọ́wọ̀ ń bẹ nínú wọn ọlọ́wọ̀ àrèrè tọ́lọ tẹ Ọ̀wọ̀ Olójúǹdó tọ́lọ tẹ Ìdó Èkìtì báńlọ ló ṣe bẹ̀rẹ̀ sí ní kà wọ́n kó tó wá dórí ọwá àwọn ọwọ́ yìí wá pé oríṣi mẹ́ta ọwọ́ arígbàjò ń bẹ nínú wọn ọwọ́ ọ̀tún ń bẹ nínú wọn ọwọ́ òbòkun kìí ṣe pé ọwọ́ òbòkun ni àbíkẹ́ Odùduwà gẹ́gẹ́ bóun ṣe sọ ó ní àmọ́ ọwọ́ òbòkun ènìyàn jáde lọ tẹ ìlú kẹ́yìn á rí wípé òun kà ọkà ọmọ méjìdínlógún tó ṣe pé wọ́n tún lóko nínú ọmọ Odùduwà wọ́n sì tún gbà pé àwọn kan tó ń bẹ o torí pé ìyàwó Odùduwà pọ̀ pé ṣùgbọ́n àwọn méjìdínlógún yìí pẹ̀lú àwọn méje ti àkọ́kọ́ ká tó wá mú ọba lùpọ̀ mọ́ wọn á rí i pé wọ́n pọ̀ wọ́n lé ní 20 dáadáa. tàbá wá wo àlàyé yìí yóò dá wa lójú wípé àwọn àgbààgbà wọn ò lè rí àrídájú ìtàn ìpìlẹ̀ Ọ̀rànmíyàn gbámú nítorí wípé ó ń bẹ nínú àṣà wa gbogbo wa máa fẹ́ fi ìpìlẹ̀ wa tì síbì kan lẹ́yìn tí sì ń jẹ́ ká sọ àṣà nù a fẹ́ gbà pé ọmọ Odùduwà náà ń gbogbo wa báwo la ṣe jẹ́ ọmọ Odùduwà ṣé nídìí ìyá ni àbí di bàbá sódùduwà gángan ló bí bàbá wa àbí bàbá wa àbí bàbá wa kẹwàá àbí bàbá wa kẹfà káwa náà tó jáde lọ tẹ ìlú eléyìí ń da ìtàn rú torí wípé ẹni tọ́lọ́run bá ti gbéga gbogbo ayé ní fẹ́ ń jókòó rẹ̀ ẹni tọ́lọ́run bá ti dáadáa gbogbo ayé ní fẹ́ bá a ṣe. ṣùgbọ́n àgbà òpìtàn Reverend Samuel Johnson ó jóyè wa pẹ̀lú àlàyé àti àwọn ẹ̀rí tó ń mú wá pé lóòótọ́ ẹ̀ẹ̀mẹ́ta ni Ọ̀rànmíyàn jáde ní Ilé Ifẹ̀ ó wá lè jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní ìgbà tí Odùduwà ń bẹ tó jáde lọ àmọ́ ńgbà tí ó fi padà dé ọ̀sán gangan ọba Mákìn ti jọba kí Ògún náà ti jọba nígbà tó dé ọgbà àṣẹ ìlú gẹ́gẹ́ bí ojúlówó àti alágbára ọmọ Oòduà ogorí ìtẹ́ nígbà tí sáà àwọn tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó ti lọ a rí pé gbà wọ́n sì mọ ká ọkọ̀ wọn ọ̀pàpà wá ká oko Ògún bẹ́ẹ̀ sì ni wọ́n gbà yí pé Ògún lọ́lọ́ tẹ Ṣakí wọ́n gbà pé ńgbà tí ń bẹ lọ́mọ ọba àmọ́ tí òde wọn kà mọ́ ọmọ nílé Ifẹ̀ ní yí pé ó wà pàpadà sí Ilé Ifẹ̀ Ilé Ifẹ̀ ló sì gbé tó sì kú sí tá a sì sí sí. kẹ́wàá wo Ọ̀rànmíyàn gẹ́gẹ́ bí akọni ó tún lè bá ìgbìyànjú lọ kàkó ṣe pé gbà tí ó fi padà yìí kó ṣe pé ìgbà ní ìgbẹ́ kejì tó wà lọ tó pé lọ wà ní ilẹ̀ Bìíní nígbà wá wà nílẹ̀ Bìíní ìtàwọn òpìtẹ́jọ́ yé wa ní pé Ògbògbòdín ní ọba Lùfọ́n ti jẹ nígbà tí Ògbògbòdín ní ọba Lùfọ́n jẹ tó gbéṣẹ̀ ọmọ rẹ̀ Aláyémọ rẹ̀ ọba Lùfọ́n kejì òun náà wàá bọ́ sórí àpèrè ìgbà àwọn àgbà òpìtẹ́ gbà yí pé nílé Ifẹ̀ pé ìgbà ẹni Ọ̀rànmíyàn padà dé pé ẹ sọ orí àpèrè di tẹbí láéláé o ẹ lè sọ di ìran kan báyìí ló ṣe lé Aláyémọ rẹ̀ tó lé jáde tó ń sì forí lé apá ilé Èkìtì tó lọ tẹ ìlú míì síbẹ̀ báyìí ni Ọ̀rànmíyàn tún ṣe di ọba ní ìgbà kejì ní Ilé Ifẹ̀ ìfẹ́ ká máa dé gẹ́gẹ́ bí ìwádìí ìjìnlẹ̀. Ọ̀rànmíyàn wá kó ògo àti iyì ó wá kó bá Ilé Ifẹ̀ lásìkò tó padà dé yìí torí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ti lọ káàkiri oríṣiríṣi àṣà àti ọ̀làjú àti ìṣèlú àti wá kínní tún Ilé Ifẹ̀ gbé kalẹ̀ ní ìlànà yìí pé báwo la ṣe fẹ́ ṣe o tí ògo àti ọlá yóò fi bá Ilé Ifẹ̀ torí ìrun wa yìí ò sì ní parun torí pé mo máa ń sọ kínní kan fún wa nígbà mo dé ìlú Èsì ẹ nígbà ìwádìí ìjìnlẹ̀ kan ń bẹ àwọn tá a máa ń ṣẹlẹ́yàmẹ̀yà mo sọ pé èmi ì ṣe òpìtàn tí ń ṣẹlẹ́yàmẹ̀yà ìran Yorùbá ìfẹ́ ká fi pamọ́ nígbà tó bá fẹ́ wá wú ti gbòǹgbò ìran Yorùbá ìran Núpé ìran Fúlàní ìran Bàrùbá àtàwọn ìgàlà àbí kí ni wọ́n máa ń pè wọ́n. àbáṣepọ̀ wo ní bẹ láàrin àwọn ìrìn ní nǹkan bí 2,000 ọdún sí 3,000 ọdún. iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́. ẹ tún gbọ́ mi dáadáa. ìran Yorùbá ìran Núpé bá àti Fúlàní ìbáṣepọ̀ wo ní bẹ láàrin wa. tó ṣe ní àwọn ìrìn yìí ṣe wá ní pé ìjọba wa wọ́n ń fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáfira níbi tí ayé
táyé ti lajú dé tí ojú làdé yìí gbogbo òran pátápátá tí ń bẹ ní ilẹ̀ Nàìjíríà àti láfíríkà tẹ́ bá fẹ́ mọ̀ bá a ṣe jáde nínú ara wa sí ibi tá a ti jọ wọnú ara wa a rí pélé lọ́sẹ̀ tó lọ́mọdé wa o mo sì sọ fún wa pé ní Ìlaró Aláàfin Ọ̀yọ́ Núpé tá à ń pè ní Tápà ni wọ́n máa ń yàn ní Olú ní Ìlaró fún wọn bẹ̀ ní ọdún mẹ́ta ṣé a sì gbàgbé o pé ilé ìyá wa ilẹ̀ Núpé ilẹ̀ Tápà ibẹ̀ láti bí Aláàfin Ṣàngó mo kí yín o ẹ̀yin èèyàn ìlú Ìpàpọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Aláàfin Ṣàngó lọ́tẹ̀bẹ̀ ọ̀rọ̀ bòmí ò ní di ọ̀rọ̀ nu lọ́jọ́ iwájú. bákan náà ni àwọn àgbègbè tẹ́jọ́ yọ pé láti tí Ọ̀rànmíyàn padà sí Ilé Ifẹ̀ tó tún wá jọba lẹ́lẹ́ẹ̀kejì ìgbà wá ní ọ̀rọ̀ àwọn Ugbo tí wọ́n jẹ́ pé ibẹ̀ ni Ọbàtálá lọ nígbà tó kúrò ní Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bá àwọn kan ṣe wí wọ́n nígbà náà ni wọ́n wá ń da Ilé Ifẹ̀ láàmú kí Mọ̀rẹ̀mí kó tó wá lọ fi Ẹ̀là ọmọ rẹ̀ tí ń jẹ́ Olúorogbo kó tó wá fi ilẹ̀ kó tó lọ fi jẹ́jẹ́ lọ́dọ̀ odò Ẹ̀sìnmìrì pẹ̀tọ́ tí n bá fi lè lọ o tí mo sì ráàsìrí àwọn Ugbo yìí ìfì ọmọ mi kan ṣoṣo tí mo bí Ẹ̀là Olúorogbo ìfì fún ọ àkọ́kọ́ èmi olùkọ́ àgbà ìgbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìsìgbà gẹ́gẹ́ bí ojúlówó ọ̀tẹ̀ pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kì í ṣe àsìkò Ọ̀rànmíyàn àkọ́kọ́ Ọ̀rànmíyàn tó jáde tó ní ìrírí tó jẹ́ jagunjagun tó sì jẹ́ akọni ẹnìkan wà lè máa wá da koríko bora jọ̀wọ́ àmọ́ fi dẹ́rù ba ìlú tí Ọ̀rànmíyàn alágbára ń jẹ tó ń jọba lé wọn lórí yá wáyé ṣáájú ìgbà Ọ̀rànmíyàn ní ìgbà tí Ilé Ifẹ̀ ò tí ì di ìlú alágbára tàbí kó wáyé lẹ́yìn ìgbà tí Ọ̀rànmíyàn lọ tán tí agbára Ilé Ifẹ̀ bẹ̀rẹ̀ sí ní dínkù ìkànnù méjèèjì ní ọ̀jẹ̀ torí bí a ṣe ròyìn Ọ̀rànmíyàn àti gbogbo àwọn nǹkan tọ́ka sí àti bí ọ̀pọ̀ Ọ̀rànmíyàn ṣe rí àti gbogbo nǹkan tá a lè rí tọ́ka sí nílé Ifẹ̀ àti ilẹ̀ Bìíní ní nípa Ọ̀rànmíyàn kọjá ìdánìkan ọ̀dà koríko bù tẹ́wàá lóun dẹ́rù bà yọ kọjá bẹ́ẹ̀. tàbá wà wò nítorí àsìkò ẹ wá tiẹ̀ jẹ́ iṣẹ́ sáré yànnà náà kankan fún wa nípa Mọ̀rẹ̀mí àti Ẹ̀là Olúorogbo. àkọ́kọ́ á rí i pé Mọ̀rẹ̀mí ó súnmọ́ ọkọ̀ lọ́dọ̀ ẹlẹ́sìn Islam ó sì súnmọ́ ọkọ̀ lọ́dọ̀ àwọn Christian Mọ̀rẹ̀mí Màríà á rí i pé ó súnmọ́ra wọn. èkejì Ẹ̀là Olúorogbo tí wọ́n pè ní ọmọ rẹ̀ Ẹ̀là àníta pè ní Ẹ̀láíjà nínú Bíbélì Olúorogbo ta làwọn Kírísítẹ̀nì pè ní Olúwa Jésù Olúorogbo Jésù wọ́n gbà pé ó kù láyé ní ìwọ̀n ẹni ọdún 23. bí àwọn Kírísítẹ̀nì ṣe gbà pé Jésù ń padà bọ̀ tí àwọn mùsùlùmí náà ń gbà pé Jésù ń padà bọ̀ bẹ́ẹ̀ náà wọ́n ṣe gbà pé Ẹ̀là Olúorogbo ó ń padà bọ̀ ní Ilé Ifẹ̀ di òní. ẹja wo apá kan ń bẹ̀ ń apá kan tànú ibi tí tàṣe máa ń súnmọ́ra wọn àti àgbélẹ̀rọ àti àyí ìtàpadà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó ṣe pé ọ̀rọ̀ Mọ̀rẹ̀mí wáyé bẹ́ẹ̀ ó wáyé bẹ́ẹ̀ àmọ́ lẹ́mi o èmi ọ̀gbà yìí pé lásìkò pé Ọ̀rànmíyàn aláyà bíi kìnìún ẹrù jẹjẹ tí ń bara rẹ̀ lẹ́rù ìní ọ̀jẹ̀ ọkọ rẹ̀ nígbà náà tẹ́lẹ̀kọ́ wàá máa da kókò ìkànbura wá kó kò lẹ́rù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ròyìn ẹ̀ fún wa àfin tí ẹ̀rù Ọ̀rànmíyàn aláwọ̀ méjì ọba bà báyìí ni Ọ̀rànmíyàn ṣe fi ọgbọ́n àtinúdá tó mú ògo àti iyì bá Ilé Ifẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn idẹ àwọn oríṣiríṣi nǹkan oje àwọn òkúta wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ọnà ní Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ wá jẹ́ ìlú kan pàtàkì nígbà náà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ti ń wá. àwọn èèyàn ní pé Àgbẹnìrègún ọbẹ̀ ní Ilé Ifẹ̀ lásìkò Ọ̀rànmíyàn tó jẹ́ pé ọmọ Ifá dáadáa ju ẹnikẹ́ni lọ. àgbà kan ní pé Odùduwà bá Àgbẹnìrègún ọba ní Ilé Ifẹ̀ ni ẹ̀mí rẹ̀ sì gùn. eléyìí náà tún wá bùkún iyì àti ògo. a rí pé mo sọ pé Ọ̀rànmíyàn ní àwọn tó ṣe pé wọ́n ní ọgbọ́n tí wọ́n máa tò ó sì ní àwọn akọni. ó mú ògo iyì ọlá ó mú bá Ilé Ifẹ̀ nígbà tó rí pé ọkàn Ilé Ifẹ̀ balẹ̀ tí Ilé Ifẹ̀ ti rí bó ṣe ń wí ó tún pe àwọn ọ̀mọ̀ràn rẹ̀ wípé tó mo tó fẹ́ jáde o mo fẹ́ jáde ní Ilé Ifẹ̀ jíjáde ní Ilé Ifẹ̀ fún ìgbà ẹlẹ́ẹ̀kẹta yìí níbo ní lọ kídẹ̀ ní ìdí tó mú jáde ní Ilé Ifẹ̀ ọ̀rọ̀ tó wá pé méjì ní orí rẹ̀ kó tó wá lọ tẹ̀ ìlú tá ń pè ní Kàtúngà tó sọ di Ọ̀yọ́ lónìí olónìí Lájí Abbas yín náà ni olùkọ́ àgbà mú ń bọ̀. tó gẹ́gẹ́ bí mo ṣe kéde lẹ́ẹ̀kan o àwa tí láti ọjà lọ sí ọ̀nà Ganmọ tá a bá wa rí midget olùkọ́ àgbà àjò midget lù lánàá a máa ń pè ní first recorder
ẹ̀rọ kan kékeré báyìí ni kò ju bí ó gùn báyìí a máa fi gba ohùn sílẹ̀ tá a bá lọ ṣe iṣẹ́ ìwádìí ni kájọ tó dára irinṣẹ́ tá à ń lò fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ náà ni ọba àwọn ojú òpó sẹ́yìn ti wà ń bẹ̀. ẹ kú iṣẹ́ ọlọ́run àpọ̀yìnlẹ̀ o. àṣẹ o àṣẹ o. ẹ jọ àwọn àkéésì kan mo kàn fẹ́ pè yín sí. mò ń gbọ́ yín. àkọ́kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ máa ń dà bí ẹ̀sìn bóyá mùsùlùmí àbí kírísítẹ̀nì. mo kíyèsí pé ìgbà yẹn kò tí ì sí ẹ̀sìn kankan lẹ́yìn ìbòrìṣà ọ̀tẹ̀ yìí máa ń dárúkọ mùsùlùmí àti kírísítẹ̀nì. àwọn tó kọ̀wé Christianity àti Islam ti wà nílẹ̀ Yorùbá Islam nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tá a rí ó ti lé ní 700 years tó ti kọ́kọ́ wá kó tó padà wá. bákan náà ẹ̀fẹ̀ Samuel Johnson tá a sọ yìí ìgbà tó bẹ̀rẹ̀ kíkọ òwe rẹ̀ ó ti di 151 years so kò rújú lọ́dọ̀ àwọn olùwádìí ìjìnlẹ̀. àwọn Portugal dẹ̀ ti ń wá sí ilẹ̀ Benin àti Ilé Ifẹ̀ tó pé wọ́n ti wá ń kọ ìtàn bẹ̀ ó ti lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọdún 500 yìí bó ṣe rí nù. ọ̀pọ̀lọpọ̀ kan tí ò yáwó èèyàn nígbà bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn Islam nílẹ̀ Yorùbá tàbí tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn Islam ní Nàìjíríà mo kí yín o ìmáàmù Yorùbá mo kí yín ibẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé nǹkan ti wà nílẹ̀ Yorùbá ọjọ́ ti pẹ́. àtàrẹ oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èyí tẹ̀ fìfẹ́ bá wa jẹ́ gbogbo náà mo kí. àpọ́kọ́ àwọn ọmọdúpẹ́ lọ́wọ́ gbẹ̀yà látìlẹ́yìn mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé èyí tẹ̀ ń gbọ́ mi nílùú London lọ́wọ́ èyí ti Amẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Abíọ́dún Olúgbòde àwọn bẹ nílùú London lọ́wọ́ èsì gbàgbé ti àbúrò mi Kọ́sìm Akínbọ́lá ìlú Amẹ́ríkà ló ti ń gbọ́ mi lọ́wọ́ mo sì dúpẹ́ lọ́wọ́ Abíọ́dún Akéré òun náà ń gbọ́ mi lọ́wọ́ ní ìlú London ìgbàgbé mi Ìbàdàn Ìyálóde ilẹ̀ Ìbàdàn àwọn náà ń gbọ́ mi lọ́wọ́ ní ìlú London bákan náà lọ́wọ́ Aláàjì nínú lówó aláṣòfin ní Pàkátà mo dúpẹ́ ò nílùú Ìlọrin wáńbì mo dúpẹ́ ò lọ́wọ́ ọmọọba Adéwálé Adétúnjí nílùú London làwọn náà ti ń gbọ́ mi lọ́wọ́ bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ Aláàjì Jimá Ìwáyà ní Ìpàtà Ọlọ́jẹ̀ ìgbàgbé Aláàjì Maruf Ọ̀rọ̀rin ọmọọba Iléegbó ìgbàgbé yìí náà Aláàjì Akeem Oyeyemi lórúkọ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ wa mo fi ń kí bàbá wa Emir ìlú Ìlọrin ṣéwù lẹ́ẹ̀kan sí o àwọn àtàwọn bá mi rí míjẹ́ẹ̀tì o ẹ̀jọ̀ ẹja mo wá sí iléeṣẹ́ wa ní Sobi FM àbí ká pè mí sórí òǹkà ẹ̀rọ yìí bó ṣe pé ìpolówó ọjà náà lẹ́fẹ̀ẹ́ ṣe ẹ pè mí sórí 080-328-55888 wọ́n ṣe pé ìfẹ́ máa kàn sí mi lórí WhatsApp àbí lórí Facebook ẹ fẹ́ máa gba ìtàn ẹ lọ kàn sí mi lórí WhatsApp nípa fífi orúkọ yín àti ìlú tẹ́ ẹ wà ṣọwọ́ sórí WhatsApp mi èyí ò 080-2368-7432. àṣìpá alẹ́ fẹ́ dìde láti máa ṣe onígbọ̀wọ́ fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ torí pé iṣẹ́ gbogbo wa ni ẹ pè mí ẹ já dìde sí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ torí pé kèé ṣeré o iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni. tó mo máa wí fún wa pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pé láyé èkó dúró títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé lórí ètò Orísun pẹ̀lú apá kẹrin ìtàn Ọ̀rànmíyàn ire o. Fábẹ́dà òjò bí nínú àmì náà.